ọ̀sìn fẹ́ ṣe wá sí náà ọmọ olókùn ti háwó fún owó tó ju owó kóló ó ti ju owó kóló sínú kínní rẹ̀. Allah Allah. àwa ni ọlọ́run bá wí ní pé dákìrì ìnàfà ṣe wá sí nígbà tó bá rí pé àwọn èèyàn listen ìtí òjò tó la àwọn olè wọn pè kékeré ní soberness ẹni mà nana tí o fúnra rẹ kò lè ń dé ẹsẹ wá sí gbà náà. Allah. àwọn àyè yìí yóò kàn fa ìdòye díẹ̀ torí àwọn èèyàn ó ti rò pé bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. Ayakumullah. àyè yìí ó ń kó wa pé kéèyàn ó tẹ́kì gbogbo nǹkan yìí sí. Allah. ohun tí ó bá jẹ́ tiẹ̀ yóò jẹ́ tiẹ̀. Allah. ẹni ọlọ́run bá fẹ́ kẹ́ níbìkan ó lọ́ra kò lè ní ó mọ̀ rí bọ́lọ́run ọba bá fẹ́ kẹ́yàn ara rẹ̀ ò balẹ̀ kò lè ní ó mọ̀ ni. La ilaha illallah. ó ti yára jù bọ́lọ́run bá ní nǹkan ò ní jẹ́ tẹ̀yàn bó bá yára tó jẹ́ bọ́ọ̀lù kọ́kọ́ débẹ̀ wọn ò ní tì í ṣe àsìkò tó bá wà gòtò rí tí wọ́n rò pé àwọn ò ṣe é má tó ti lọ ẹni tó bá mọ́tò dá dúró àbí kò tiẹ̀ rí nǹkan tí ó fi tètè débẹ̀ àsìkò tó débẹ̀ ni wọ́n máa pín. Allahu akbar. eléyìí ni wípé wallazi qaddara Fahada. ọlọ́run ló bẹ bùbù gbogbo nǹkan ó sì fọ̀nà mọ́ kálukú lọ sí gẹ́gẹ́ bó ṣe bẹ bùbù ẹ̀. Allahu akbar. ọmọ tí ẹnìkan ò bí ẹlòmíì ò lè bí. La ilaha illallah. tó bá jẹ́ pé ọmọ kan ṣoṣo náà lẹ́ni yóò bá bí bó ti wù kó dààmú tó bó dìgbẹ̀yìn ayé ẹ̀ yóò bí ẹyọ kan yẹn. Allahu akbar. mo kàn wí yìí ni o ẹ̀yin lẹ́ wàá jòkó láti jẹ́ ká mọ̀ pé ntọ́lọ́run bá ṣe ló ṣe. Allah. Allahu akbar. Allahu akbar. àyà yìí ó kéré o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá délé ní kọ̀ọ̀kan yẹn jòkó lẹ̀. Alladhi qaddara Fahada. ibi tọ́lọ́ kálukó débẹ̀ yóò di tiẹ̀ ń bẹ̀. Allahu akbar. La ilaha illallah. ó pọ̀ lóríṣiríṣi o. ما لا يكون فلا يكون بحيلة أبدا وما هو كائن سيكون ما هو كائن في وقته وأخو الجهالة متعب محزون. ntọ́lọ́mùbá ni yóò ṣe àwọn ọbẹ̀ náà nídìí àlàyé torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣe rí àwọn èbùbù kan bẹ tí ò lè yí padà. Allah. àwọn èbùbù tó bá jẹ́ àwọn èbùbù tó ti papọ̀ mọ́ àwòsáfì Ọlọ́run nìyẹn àwọn èbùbù kan bẹ tó lè yí padà
tó bá jẹ́ àwọn èbùbù tí Ọlọ́run ọba fi sára tí ó máa yí padà Allah. irú yìí ń ní máa ṣẹlẹ̀ lára obìnrin tí wọ́n ní bóyá nǹkan ọmọkùnrin kan ò lè di kinní kan àbí bóyá obìnrin ò lẹ́yìn irú yìí lè ṣeéṣe torí asílù tiẹ̀ ó fi sí ara asílù ara múntàkìlù ni àwọn kankan ń bẹ tí ò lè yí padà Allahu akbar. gbogbo eléyìí tá a wí yìí oko tó jìnnà láti rìn ni ṣùgbọ́n ìyín àákàfẹnu bá díẹ̀ kẹfí máa rò pé kàdọ́dà láì akàkádìrì ìmọ̀ rí bẹ́ẹ̀ oríṣi méjì ni àwọn kan ń bẹ tó jẹ́ asílù láì tàhàwálù èyí ń bẹ nínú tí bá ń bẹ nínú àwòsáfì ti Ọlọ́run tó fi dẹ́ nìyẹn èyí tó bá jẹ́ wípé kádàrá Ọlọ́run ọba ní lérí ìgbésí ayé ẹni yẹn pẹ̀lú àsìmínà èyí ń mọ yí padà torí yóò padà pàdé ẹni tí ó ṣe kínní yẹn. Allahu akbar. Allahu akbar. ibi yìí náà mi ń lè sọ̀rọ̀ pípọ̀ lérí ẹ̀ ìbá pé ìyínsá ń fẹ́ fi yé wa pé gbogbo ń tà ń bá ń ṣe ada kádàrá ni ó jẹ́ àsìlí ni àbójẹ́ fàríì káfí gbogbo sọ́dọ̀ Ọlọ́run. Allahu akbar. Allahu akbar. والذي قدر فهدى. Allahu akbar. ìṣeéṣe kí a má ma sọ̀rọ̀ tó jinlẹ̀ pípọ̀ máa ń gbà tí òṣìṣẹ́ wù láyé mọ́. Zadakumullah. torí tá a bá sọ̀rọ̀ míì àwọn míì àlè bá wọn pé ṣé ìwé dábì sọ báyìí àṣẹ wà ní nà bó ti rí náà nù. Allahu akbar. ṣé ìwọ súnmọ́ bẹ́ẹ̀ tó bá lóun kò súnmọ́ bẹ́ẹ̀ wọn ni ọ̀bá tẹ́lẹ̀ kọ́ súnmọ́ bẹ́ẹ̀ kọ́ lè béèrè. Allahu akbar. eléyìí á jẹ́ ká máa tẹ̀sílò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a lè fi àwọn èèyàn lẹ̀ sínú òdìndíjú. Allah. Allahu akbar. والذي حياكم الله. Al-Qur'ani ní tí ẹnìkan ò lè tú sí bó bá ṣe wù àfi bí bá ṣe jẹ́. àwọn ìmọ̀ Ọlọ́run ó máa bẹ yóò máa bẹ yóò àwọn èèyàn ń bẹ lórílẹ̀‐èdè tí wọ́n ní mọ̀ àwọn àfa ń bẹ lórílẹ̀‐èdè yìí tẹ́ ẹ bá lẹ́ni tí ó bá ní kò sáàfà lórílẹ̀‐èdè yìí bó ṣe yé mọ́ ni bóyá ní tó rò pé jẹ́ ìmọ̀ nǹkan ní mọ̀. Allah. ẹni ó bá káàkiri orílẹ̀‐èdè yìí a mọ̀ pé Ọlọ́run fún àwọn yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìyẹn gbọ́dọ̀ ìmọ̀ tó bá ní tọ́lọ́run ọba nú ó nìkan ni Ọlọ́run kó àwọn èèyàn sọ́dọ̀ ẹ̀ torí Ọlọ́run ló dáwọ́ ẹ̀dá ènìyàn Ọlọ́run ò ní fẹ́ kí àwọn èèyàn ó sọnù ayé náà ń rí bí ṣe bẹ́ẹ̀ rí báyé náà ń dàrú bí bẹ́ẹ̀ ń bó wá sí náà káàkiri tó bá rí pé àwọn ẹ̀dá ènìyàn wọ́n bá ń lo tí wọ́n ń gbọ́ àbí tí ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ tó bá gbọ́ lágbọ́wọ́ tó gbọ́ lágbọ́yé ni wàhálà ìbá dínkù wàhálà ń pọ̀ sí lérílẹ̀‐èdè yìí ni. Allahu akbar. ìwọ̀nba díẹ̀ tí kálukú sì mú dání ọ̀nà ẹni òjò kọ́pọ̀lọpọ̀ ó ti kú òní òjò ti gbé àárẹ̀ torí kí ni ìfàyàbalẹ̀ tó wà lórílẹ̀‐èdè yìí bó bá jẹ́ pé gbọ́dọ̀ àti ń sọ̀rọ̀ fáwọn ìjọba wọn bá tẹ̀lé ni àní bára wa bí tá a bára wa yìí ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kà kún ọ̀rọ̀ mùsùlùmí wọ́n ń gèsè ti ọ̀rọ̀ òdodo sí ọ̀rọ̀ kìrìsìtẹ́nìtì ọ̀rọ̀ mùsùlùmí kí ni yìí ní í ṣe níbi ọ̀rọ̀ òdodo tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run nígbà tá a mọ̀ pé ó bó ṣe lákìlẹ̀ kí nǹkan orí nìyẹn ṣé bẹ́ẹ̀ ni bó ṣe rí. Allahu akbar. ẹ wo ọrọ̀ ajé àgbáyé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ wọn ní kò kan Nàìjíríà
ńgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ àwa bíi márùn la wà nínú ilé wọn rẹ́rìn àwọn anẹ́kíní panlẹ́rìn mo ní ọkùnrin yóò sọ nǹkan mi wọ́n ní kí ni o sọ mo ní ẹ̀ẹ́rì wọ́n ní gbogbo àgbáyé ní problem ọ̀ní kò kan Nàìjíríà kí nìdí kí làjẹsẹ́kù wa bí abatẹ ní ọkàn ìlú balẹ̀ kò ní jẹ́rù Nàìjíríà tó pé concentration wa ọ̀nà kan ṣoṣo ni àgbójúlé gbogbo Nàìjíríà lérí ọrọ̀ ajé ọ̀nà kan ni àwọn tí wọ́n ní àgbójúlé bíi 10 ọrọ̀ ajé wọn bàjẹ́ àwa tó wá jẹ́ pé ọ̀nà kan ṣoṣo náà la gbójúlé ọ̀nà lépo. Ebi mẹ́ta ń bẹ nu wá sí ìjọ náà Abdulrasidi ń bẹ ń bẹ Imran ń bẹ ń bẹ ẹnìkan tún bẹ ń bẹ àmàrún la wà nulẹ̀ mo ní wàllayi mo ní ọkùnrin mo ní yóò sọ̀rọ̀ mi. yóò sọ̀rọ̀ mi ẹ wá wò pàjùlọ àwa tá a wà ní sáwùtù ń bí ìgbà tí à ń tẹra wa jẹ ni bí àti rò pé àwọn Haúsá ò níhun àwọn Haúsá ní jù wọn lọ kàn wọ́n sì balẹ̀ jù wá lọ. Allahu Akbar. torí pé níjọ́ tí Nàìjíríà ti ń bẹ ẹ̀wà tá à ń jẹ ibẹ̀ ní ti ń wá kò sì yé wá dè ní àwọn sì ni wọ́n ń gbìn ata ti ń wá ibẹ̀ ní ti ń wá ẹ̀pà ibẹ̀ ní ti ń wá pẹ̀tẹ́tò ibẹ̀ ní ti ń wá bẹ́ẹ̀ náà ní su gbogbo eri gbogbo tí ń wá ńjọ́ tí ń wá bẹ ewo gbogbo tí wá ń bí gbogbo ẹ̀ la fi ọ̀rọ̀ pé kákàwé gbogbo tí abáláyé táwọn bàbá wa ṣe ajú gbogbo ẹ̀ lẹ̀. ìwúrí wo ni ń bẹ fún South mbínísì tí wọ́n bá tún wá jẹ́ kí àwọn tí ń lọ sí tí wọ́n ṣe tẹkinọ́lọ́jì kí wọ́n ráyè máa ṣe àbálá tó gbẹ́dùn. gbogbo tá a fi ṣe fáàrí ń jọ̀rún láwọn tó jẹ́ níwèé Nàìjíríà tí wọ́n rí nǹkan ṣe àwọn ẹlòmíì ṣe OND ẹlòmíì ṣe HND èyí ni wọn rẹ́kọ́gínáìsì mọ́ nísìnyí ọ̀rọ̀ pé ká ṣe àkàwé ká mọ̀ sírò ká ṣe lọ́ọ̀yà ká ṣe kíníkan ṣe lọ́ọ̀yà ò ní jẹun. ọ̀rọ̀ wa ti débi pé kí a jòkó kí Ọlọ́run dẹ̀ fún wa ní olórí tí ó ní hibura ọjọ́ iwájú tí ó wò pé kí ló lẹ́kìlẹ̀ kó hábùn bí Ọlọ́run ṣe fi gọ́fìnà tuntun yìí ta wá lọ́rẹ. nígbà ó bá yá gbogbo lálá ẹ̀dá tó lókè ó wálẹ̀. Allah la ilaha illallah. ó ń gbà ó bá yá gbogbo àwọn ilé ńláńláńláńlá tí wọ́n ń kọ́ nígbà ó bá yá owó rẹ̀ ó padà wálẹ̀. Allah. ìjọba ti dá yé àwọn kan bẹ tí wọ́n máa ṣèlú nípa ọ̀rọ̀ ètò ìlú bẹ́ẹ̀ náà ni àwọn kan bẹ tí wọ́n máa sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run yóò wà ní kírísítẹ́nì yóò wà ní mùsùlùmí ẹni ó bá fẹ́ jí sí Ọlọ́run láàfáà kò ní fara mọ́ ọ̀rọ̀ òṣèlú rárá kò ní bá wọn ṣọ̀tá ṣùgbọ́n yóò fira rẹ̀ sáàyè pé tó bá sọ̀rọ̀ kí wọ́n yẹ̀ wò Ọlọ́run bí kálukú wọ láàyè ń tà ṣe láyè Ọlọ́run ọba ò ní bí mi léèrè pé títí àdúgbò kan wọn ò ṣe ṣùgbọ́n yóò bí mi léèrè tí ń sọ yìí kí ni ìwà jẹ́ kí n tí ń sọ wúlò ó ní kí wọ́n rí i pé n ò bára mi jẹ́ àfáà ni mí àwọn tó bá fẹ́ lówó kí wọ́n lówó wọn èmi náà láwọn ọmọ tó lówó àwọn tó bá fẹ́ kọ́lé kí wọ́n kọ́lé wọn èmi kọ́lé tí ó bá àfáà mu ṣùgbọ́n eléyìí tá à ń sọ yìí ìdààmú àwa la súnmọ́ tálákà jù gbogbo àwọn tá à ń rí tí rìn títì nì ẹlòmíì tó bá jẹ́ lùmíì ni àwọn èèyàn máa bínú kú ni bí ìyà ti ń jẹ Nàìjíríà yìí tó ẹ̀ẹ́dá kásẹ̀tì tá a ti ṣe padà bí ọdún 10 àbọ̀dún 15
ẹ dá padà kẹ́ ẹ má wá wo bí tí nǹkan rí nísìnyí bẹ́ẹ̀ ni kò sí mírèkù kan tó lé ní tí wọ́n bẹnu rẹ̀ kó má kọjá ọdún méjì ó kéré jù ó kéré jù ìdààmú. bẹ́ẹ̀ni kí n bá lóun wáyọ̀ nù àgbà tí ń wẹsẹ̀ dúdú yóò hewu lọ́sàn-án gan ìyọnu àgbà lọ ń wá wàdùhà lọ́ọ́ wá ọ̀n wáyọ̀ náà wọn àgbà inú àgbà pẹ̀lú ọmọ èké tẹ lọ́pọ̀ jù ṣé káwọn ọmọdé wọn bínú sí ẹ olùwáyọ̀ náà àgbà wáyọ̀ náà ọmọ èké ọmọdé ló wà lọ́dọ̀ rẹ̀ àti rẹ̀ pọ̀ jù. ibi ìyọnu ọlọ́run là á ti rí ìyọnu gbogbo nǹkan. Allahu akbar Allahu akbar. tí ẹ bá ti sálámà ṣùgbà tẹ ẹ bá tọrọ gbọdọ bá fẹ́ tọrọ ẹ máa ké wọ́dù ha mẹ́rin tẹ ẹ bá wá kí magari tán tẹ ẹ bá tọrọ.